Arábìnrin tí ẹ̀ ń wò yìí òun ni ọmọ ọba ìlú Ìlọrin Sùlú Gàmbàrí tí ó fẹ́ di ìyàwó fún ọmọ Sheikh Faruq onikijipa, the Grand Mufti of Ìlọrin. Bó ṣe ń wọlé rèé o, báwọn ìyá ṣe ń kí káàbọ̀ rèé pẹ̀lú owó iyebíye. Òun rèé o, ẹ máa bá wa ká lọ o. Báyìí ni ọkọ ìyàwó tó jẹ́ ọmọ Sheikh Faruq onikijipa náà ṣe wọlé tùlùtùfọn pẹ̀lú àwọn ẹbí rẹ̀ lọ́tùn lósì. Ọkọ ìyàwó rẹ̀ o tó ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan o, ẹni tí ó ṣe ọkọ lórí ọmọ Emir Ìlọrin rèé o. Ẹ̀ka mo wá pátá ní Ìlọrin bánà àti ọba fẹ́ ìtọ́ ìmìṣà rẹ̀ ni mo wá ní kí ló dé wọ́n ní ṣe ìmọ̀pá ní tó bá fẹ́. Ẹ wo bí ọkọ ṣe ń náwó fún ìyàwó ẹ̀ tí gbogbo ènìyàn sì ń bá wọn jó tí wọ́n ń bá wọn yọ̀. Tọkọ náà ń náwó tí ìyàwó náà tínú ẹ̀ ń dùn bí ṣe ọkọ ẹ̀ ṣe ń náwó fún lójú agbo. Ẹ máa bá wa ká lọ bí ètò náà ṣe lọ rèé. Wọ́n ti pè wọ́n mọ̀ bọ́ta kọ́dà aṣojú gómìnà náà ń bẹ ń bí ẹ bá bọ́ àkóyọ nílẹ̀ níta wá sí náà ibẹ̀ gan-an ládé aṣojú gómìnà ẹ má bọ̀ wá ibi ìta wá sí gẹ́gẹ́ ibẹ̀ ládé láti wá tọrọ àlùbáríkà lọ́dọ̀ àwọn bàbá ẹ bá bọ̀ wá o àkóyọ wo ilẹ̀ o àbá iná tábà àwa tàtà bá jàdás. Kákọ́ yanjú àwọn yìí náà. Wọ́n ní akọ ẹjọ́ àdínà. Wọ́n bá jàn pọ̀. Sẹ́rí ẹgbọ́ bí owó tí mo fẹ́ gbà ní orí ìdó mi yìí àti kọ́ máa jẹ́ owó wòlímà. Àtowó igi. Àtowó igi 5 million ni. 5 million naira lọ fẹ́ gbà lẹ́yìn ìjókòó nídòó yìí. Àmọ́ ebi àwọn èyí síwájú gbọ́dọ̀ síwájú gọ́fúnà tó kò nìyàn ẹbọ bí agbọ́dọ̀ nàbà wá sí ti sì nìyàn agbọ́dọ̀ síwájú gọ́fúnà bá sọ ti gọ́fúnà ti wá ní òkú tó. ẹ̀jẹ̀ Yorùbá nẹ́bùwà Muhammad bàbá wa His Excellency Malama Pramana Plazak gómìnà Kwara State Yorùbá nẹ́bùwà Muhammad wọ́n ní iye tí bàbá mufti ibi táwọn wà lé àwọn ni bàbá mufti ń tẹ̀ bèrè yìí kéré àmọ́ àwọn nìkan 5 million naira. àkáǹtì bàbá Jánásì ẹ máa àkáǹtì wá ní ìsinsin ni o àkáǹtì ọ̀yà 5 million kọ kíbá mi ẹfọ alákàtí kíbá million wọ bẹ kíbá ẹyọ fún wa Suleiman méjì ló dó pọ̀ yìí ẹ má dà pọ̀ Excellency ẹ má dà pọ̀ ṣe agbára báyìí yàtọ̀ bọ̀ sọ tó mọ fẹ́ gbowó ni o. Ọlọ́run ṣe ń gbà tí bàbá Mufti dákọ̀ 5 million wọn ò fi náírà kún. ọdún àbánà ọyà ìṣó 1 million látọ̀dà mẹ́nà. Ó di 6. bàbá oyè èlò ìkọ̀ọ̀nù kò rí báwo ọmọ àfa ni
ọ̀dọ̀ sọ sí mi ní tiẹ̀ má sọ níta. 1 million látọ̀dọ̀ AU. ó di 7. ó di 7 million. Haji Ismail káwọn Abuja. 1 million. ó di 8 million naira. Túnjí. Bọ́bí. ó di 80. ó di 8 million. Túnjí. wá Gadochi. 1 million. ó di 9 million. Ṣìrú. ó wájú ẹ̀ Tùràkì. 9 million ló ti wà lẹ̀. Tùràkì náà 1 million, that's 10 million. 10 million naira. Jokobo. èyí ò wà lójú kan báwọn náà. bàbá ká lọ second batch. second batch àwọn ó jẹ àfáàní. second batch náà wà báyìí. second batch. Ìmàtàgbà ọmọ second batch náà wà. ẹ má bọ̀. Ìmàtàgbà. Ọmọlìkádìrí. bàbá sọ́ra bẹ̀rẹ̀ náà ṣé àbúrásà. 500,000 ló kọ bàbá dọ́kítọ́r. àbúrásà tọ́lá bẹ̀rù 500,000 second batch ṣe bẹ̀rẹ̀ báwọn 10 million àkọ́kọ́ wà lápá kan. báwo wá. Queen Rashida Manara. Manara tul Hikma kó wà nù sẹ́ẹ̀tì àkọ́kọ́. wábí ọ̀nà tọkọ rẹ pọ̀ mọ́ sẹ́ẹ̀tì àkọ́kọ́ ni o èlò. 5 million naira. 5 million naira. wọ́n látọ̀dọ̀ àwọn àtọkọ àwọn 5 million. Dr. Hawa Ibrahim 5 million naira. Aka nọ́mbà wà báyìí. ẹ fún alákàtí nọ́mbà ọkọ máa bọ́ bẹ̀ ni. má lẹ́jẹ̀ rúru. Ummalkadiri Ummataba. ọdẹ ló ẹ máa sí o. owó yẹn di 15,500,000. 500,000. 500,000 Ummalkadiri. bẹ́ẹ̀ni ó di 16 million naira. káàṣì náà ṣe 500,000. bàbá Ummalkadiri 500,000.